mashallah ìgbé ayé ìrọ̀rùn nínú àlàáfíà ló wà. Àfáà Jẹ́jẹ́ Àgbà ló kọ́ mi o ẹ̀lẹ́mbẹ̀rún ẹ̀kú kalẹ̀ káàkiri tí ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí. ṣe rí ìgbésí ayé wa ọba mi òkè ti parí rẹ̀ ó ti tó àmọ́ wàtá nígbésí ayé àmọ̀túnmẹ̀ àmọ́ lò ló fi jẹ́ pé n tó yẹ ká ṣe àní ṣe tá a bá ṣe n tó yẹ ká ṣe kó padà wá ṣe wá yóò wá di wípé àmọ́ wá solution ṣe n tó ṣe wá àmọ́ tó bá jẹ́ pé ń ṣe láti prevent n tó fẹ́ ṣe wá ni ó ṣeé ṣe kó má ṣe wá débi pé àmọ́ náà nánà lórí àgọ́ ara. Health is wealth, ìlera lọ́rọ̀. Gẹ́gẹ́ bí ṣe mọ̀ wípé ọ̀nà méjì la máa ń gbà tọ́jú ara. Àkọ́kọ́ nínú ká tọ́jú ara, ẹlẹ́ẹ̀kejì ká tọ́jú ẹ̀mí. Ẹni gbogbo àwọn nǹkan kò bá olè bá ń ṣe lágọ̀ọ́ ara rẹ̀ ìtọ́jú ara nù. Ẹni tẹ́mi rí ò bá balẹ̀ à ń jẹ gbèsè alálàkàlà ń jẹ lójú ra ń fojú kó jàǹkáwọ̀ ìtọ́jú tẹ̀mí nù. A sì gbúdọ̀ fún oògùn orí fífọ́ káfíwò nùrùn èèyàn gbúdọ̀ mọ ẹ̀ tí ń sẹ́yìn lónìí. Ọ̀rọ̀ nípa táǹpẹ̀ ní páìlì tí ó gba àwọn èèyàn mọ̀ sí jẹ̀díjẹ̀dí òun la mú wá sí orí ètò. Àwọn àìsàn kan ń bẹ tá a fojú kéré tó ìjẹ́ pé ó lè gbẹ̀mí wa tí ò bá pààyàn lápá ọ̀run ó lè pààyàn lápá ayé irú rẹ̀ ní jẹ̀dí wa. Ṣùgbọ́n àfojúsí àfọkànsí àwọn ẹbí máa ti ra gbó jẹ̀dí ó lọ́nu ẹlòmíì jẹ́ fọkànsí pé nítorí pé bóyá kó lè bá bóbìn láti sí papọ̀ àbí kó lè bá gbádùn ọkọ rẹ̀ ó nìkan ní jẹ̀dí rárá o kò ń ṣe báyìí o ọ̀nà mẹ́ta láti máa ń ṣe àgbákò àìsàn burúkú yìí àìsàn kéré tó ṣùgbọ́n ó lè bà tèèyàn jẹ́. Àkọ́kọ́ ká má mà kíyèsí nípa tí ara wa fẹ́ ẹlẹ́ẹ̀kejì àfọwọ́fà ẹlẹ́ẹ̀kẹta wọn a máa fi ṣe èèyàn ẹ jẹ́ yànnà náà rẹ̀. Àkọ́kọ́ ń bẹ lára kíyèsí ní tí máa ń fà tí ìjókòó bá pọ̀ jù yóò fa jẹ̀dí fún ni. Ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ń gbé nǹkan alágbára jù jẹ̀díjẹ̀dí ó dá yẹn láàmú. Oúnjẹ jíjẹ àjẹdù àpọ̀jù a máa fà á. Àwọn oúnjẹ kan náà wọ́n tẹ́ pé kò bá àgọ́ ara ẹni kọ̀ọ̀kan wa mu. Èyí tó bá mi láàmú ó lè má bá wọn láàmú. Èyí tó bá wọn láàmú ó lè má bẹ́ẹ̀ mi láwọn àṣebí kiri náà jíire náà ń jẹ báyìí lọ bá lọ jẹ tọ́ ọ bá lọ jẹun ó lè má àfẹ́tì jíire tí ó sì àfẹ́tì wọ̀. So ìyẹn gbúdọ̀ ṣàkíyèsí ara rẹ̀ ẹni lóyún ó lè ní jẹ̀dí. Tí kò èèyàn bá pọ̀ àbí bá tiẹ̀ bá ń bì púpọ̀ jù ó lè fa jẹ̀dí. Kódà lára rẹ̀ èèyàn tó máa ń jogún jẹ̀dí bóyá lára bàbá èèyàn abẹ́là rẹ̀ èèyàn àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì títún máa ń fà ní wípé kẹ́yìn ó mọ̀ wípé nǹkan yóò da ọkọ wá ní ibi tó bá ti mú mi bí ń lo oògùn ni sọrí ọ̀pọ̀lọpọ̀ wa là ń ṣe ọlọ́run tá à ń tọrọ àforíjì tọ́ ló gbà sọ ọmọ tó fà ní tá à ń tọrọ àforíjì lé lórí àtúnṣe ọjí fóònù mi mú ọwọ́ bọ́ sínú mọ́sálásí wa ní astagfirullah àdúrà rí ò lè gbà ọ kọ́kọ́ dá fóònù padà ọ sì wá tọrọ àforíjì ọ sì tún ní jímọ́ lọ́ba mi kò foríjì ọ bẹ́ẹ̀ náà lo oògùn tá à ń lò tó bá ti mú ọ lo oògùn sí in tó wájú ó mú ọ wà sáfù ó jẹ́ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ń bẹ àwọn alágbára àwọn ìka èèyàn wọ́n á máa lo àǹjẹ̀nú jẹ̀dí láti fi kó bá yàn wo ọ lójú tó bá lójú ọ̀nà tójúlẹ̀ mọ́lẹ̀ torí yẹn bá tójúlẹ̀ mọ́lẹ̀ èyí ó dọ̀bálẹ̀ tábàrí pé owó kan fẹ́ jáde sọ́wọ́ rẹ̀ àbọ̀ fẹ́ lọ́nà àbáyọ àbọ̀ wájú wà ń lé ọkọ rẹ̀ ń gbádùn rẹ̀ òun fẹ́ kó gbádùn rẹ̀ mọ́ wọ́n wà ta ọ̀fà jẹ̀dí ń sí ọ la òun lọ́mọ náà wó sí o ọ̀dájọ́ lóòótọ́ ọ àmọ̀ fún wo ara rẹ̀ títí tálíjẹ̀ nù wọ́n bá kúrò má jẹ́ ntọ́ kò lọ ṣẹ́wárí gbogbo ẹ̀ pátápátá àti tọ́jú rẹ̀ nípa tara àti tọ́jú rẹ̀ nípa tẹ̀mí gbogbo ẹ̀ pátápátá nílé iṣẹ́ wa Àfáà Jẹ́jẹ́ Àgbà Sunna Medic and Islamic Supermarket ló ti wà kalẹ̀ bọ́ ọba dọ́dọ̀ wa nọ́mbà 9 Ekwende Road Ìkìrun ibẹ̀ ló wà ní ìdojúkọ lẹ́pọ̀ Bẹ́wàjì tàbí kọ́ pè sórí nọ́mbà 080 62 30 21 51 080 62 30 21 51 tàbí kọ́ bá sọ̀rọ̀ lórí WhatsApp káàkiri àgbáláyé kò síbi tó wà tá à ní ti sẹ́ǹdì rẹ̀ sí ọ yóò dọ̀dọ̀ rẹ̀ káàjọ sọ̀rọ̀ kọ́ sọ pé ní ti ṣe ọ́ ní ká mọ ti sọ ká síwádìí rẹ̀ tá a bá ti rí ká fún ọ lóògùn rẹ̀ ó mọ̀ pé lágbára lọ ọ̀ lálàáfíà ẹ wo ẹ tọ́jú ara yín o torí pé ìlera lọ̀rọ̀ ọ̀rọ̀ yóò dayọ̀ ọ̀rọ̀ tèmi ló dayọ̀ Àfáà Jẹ́jẹ́ Àgbà ló kọ́ mi salamu aleykum. àlàáfíà làgbà ohun tẹ̀dá mọ́ ní tí fi lu ayé pẹ́ wà lálàáfíà òun ni Àfáà Jẹ́jẹ́ Àgbà Sunna Medic and Islamic Supermarket Limited mú wá fún wa pẹ̀lú ìmọ̀ òde òní tó ní ẹ̀rọ ìgbàlódé nínú tí kò ní jẹ́ ká máa yan oògùn mẹ́ta fẹ́ni tí méjì bá tọ́ sí àìsàn ara ni àbí tẹ̀mí ẹni tọ́gbẹ́ inú ń dà láàmú ẹni tí fúnpa rẹ̀ ga ojú sísú ni tiyún àbí ara yíyún kòkòrò ara ni tàbí tinú ẹ̀jẹ̀ tó bá sì jẹ́ àìsàn tẹ̀mí ni tùràrí ń bẹ lóríṣiríṣi tí ó tu yín lẹ̀ nínú ìdè tùràrí ìṣẹ́gun tùràrí ìyanu tùràrí àlùbáríkà àti tí ń sìjábà
nǹkan ìtọ́jú ara súnà bí oyin kaltufa saitun náà wà ń kalẹ̀ bẹ́ẹ̀ ni jalabia tẹ̀sbí àti ìtẹ́kírun náà ń bẹ bíbà kúlù dá ìdáwàwù gbogbo ìwòsàn ló wà ní àáfàá jẹ́jẹ́ àgbà Sunna Medic and Islamic Supermarket Limited tó wà ní nọ́mbà 9 Ekwende Road jẹ́jẹ́ àgbà plaza Ìkìrun nípínlẹ̀ Ọ̀ṣun ẹ pè 08062302151 tàbí 08167734027 ìgbésí ayé ìrọ̀rùn nínú àlàáfíà ló wà.